nítorí Dickness Adébọ̀wálé Abigail Ọ̀nàjọ́bí ìyá ọlọ́jọ́ ìbí bàbá adúpẹ́ ọpẹ́ wa pọ̀ àwa dúpẹ́ fọ́ọ̀bà ògo oore bàbá ṣe fún wa òpọ̀ àwòrán sọ́tọ̀ àwa ò ní yàrá ìmoore ọpẹ́ wa pọ̀. bàbá adúpẹ́ ọpẹ́ wa pọ̀ àwa dúpẹ́ fọ́ọ̀bà ògo oore bàbá ṣe fún wa òpọ̀ àwòrán sọ́tọ̀ àwa ò ní yàrá ìmoore ọpẹ́ wa pọ̀. mọ́mí òkú tó ti kú kò lè gbé bọ́dì sókè. òkú tó ti kú kò lè gbé bọ́dì sókè mọ́mí torí pé ẹwà ẹ gbé bọ́dì yìí o. òkú tó ti kú kò lè gbé bọ́dì sókè. òkú tó ti kú kò lè gbé bọ́dì sókè torí pé ẹwà ẹ gbé bọ́dì yìí o. ìyá gbé bọ́dì fún Jésù. ọmọ lọ́jọ́ ìbí máa mújó gẹ̀ǹgẹ̀ òní lọ́jọ́ rẹ̀ ò máa dúpẹ́ oore. ọmọ lọ́jọ́ ìbí tètè gbé bọ́dì rẹ̀ ò mọ́mí màmá olóríire dà o màmá ọlọ́jọ́ ìbí òní ẹ̀mí rẹ̀ aṣọ́pọ̀ ọdún láyé happy birthday to you mọ́mí 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 o congratulations o Dickness Adébọ̀wálé Abigail bí mọ́mí wa ṣọ́pọ̀lọpọ̀ ọdún láyé congratulations today is your day many happy return ẹ ó máa láyọ̀ sí i. congratulations today is your day many happy return ẹ ó máa láyọ̀ sí i. Dickness aláyọ̀ náà dà o mọ́mí ẹ̀yin láláyọ̀ náà rí o aláyọ̀ náà dà o òde ò wà fòrè bàbá o. Oyèbọ́lá Adéọlá Oyènúgà pàtàkì. Adébọ́lá olóríire Oyènúgà o olóòmà lóore yé ó máa lóore ó máa mi oore tẹ̀sẹ̀ fún wọn wọ́n lè gbàgbé wọ́n ní ẹkú ọdún màmá wa wáṣọ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé congratulations today is your day many happy return ẹ ó máa láyọ̀ sí i. congratulations today is your day many happy return ẹ ó máa láyọ̀ sí i. bọ́dún bá ti dé òpèrè fún amáwọ̀ tutù wá sáyé ọdọọdún ní sáfórúwé ọdọọdún ní pèrèkún dáṣọ ọdún kan ní èdè kámúrọ̀ ọmọbìnrin lórí àtẹ̀pẹ́ ẹlẹ́sẹ̀ tẹ̀nà. Dickness Adébọ̀wálé o Abigail Ọ̀nàjọ́bí òní tí ń ṣe ọjọ́ karùn-ún oṣù keje lọ́jọ́ ìbí rẹ̀ ya 2020 lẹ́tún wá pé 70 years lókè pẹ̀láyé adúpẹ́ àtọ́pẹ́ dá ẹ̀já mọ̀ gbọ́wọ́ ẹjọ́ ní gẹ́gẹ́ kájọ mọ̀ sọ̀dúnkẹ̀ ìyá onínúure ìyá alálùbáríkà ẹ ò ní ṣòfò dànù kẹ́ ẹ mọ́ gbàgbé wípé o ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mú èló la fẹ́ kà nínú eyín adípèlé náà ìyá alálùbáríkà ẹja jọ máa gbé bọ́dì lọ́pọ̀ yanturu kájọ máa bọ́wọ́ ẹjọ́ gẹ́gẹ́ kájọ máa sọ̀ níbùkẹ́ Oyèbọ́lá Adéọlá Oyènúgà tí ń ṣe ọmọ lọ́jọ́ ìbí o ọmọ ìyá wa tí ń sọjọ́ ìbí lọ́wọ́ ń lọ pè mí pé agbẹ́dìgbẹ́yọ̀ wá bí wá bá mi pariwo ẹ̀ léwì tantan kó mọ́ mi gbogbo ìlú títì. Dickness Adébọ̀wálé o Abigail Ọ̀nàjọ́bí ìyá alálùbáríkà afọjọ́ gbogbo dára bí egbin arẹwà lóbìnrin ògbóǹtarìgì obìnrin ọ̀tá gbèrè níjà. Dickness Adébọ̀wálé o Abigail Ọ̀nàjọ́bí ìyá alẹ́ta dénìkẹ́ ìyá Mrs. Adéyẹmí Ayọ̀délé Yusuf ṣéwọ́n ní báwí o màmá Adéníjì Oyènúgà ọ̀kan làwọn màmá Oyèbọ́lá Adéọlá Oyènúgà ò ní ṣòfò ọmọ màmá Tèmítọ́pẹ́ Jẹ́nẹ̀sítù congratulation lọ́pọ̀ jẹ́ ń wá tara kánmọ́rẹ́lé bàbá rẹ̀ lé ọmọ wọn lóde lẹ́mọ̀ ọmọ Ọ̀nàjọ́bí lódò ìṣokùn ọmọ ọba lọ́tún ọmọ ọba lósì ọmọ erelú àbíyè ṣé ni wọ́n kí bàbá rẹ̀ ó fẹsẹ̀ méjèèjì rádòde lẹ́mọ̀ àwọn ọmọ arọ bí àtòrì ọmọ olómi méjì nímú rẹ̀ ọ̀kan mímú ọ̀ka ìmú atẹ̀kánmọ́lẹ̀ pọ́nmi nímú rẹ̀ lé ọmọ akúrẹ́ ọmọ odògùn lóye ṣé iná ń kí bàbá rẹ̀ ọmọ lọ́jọ́ ìbí ṣé wọ́n mò ń kì lọ́wọ́ o.
tẹ́bù ará ìpòjì ọmọ ẹkùn ikú bá tọrọ sí iná tó kí bàbá rẹ ọmọ akénígbókẹ́rù ọba ará ọ̀nà ọmọ làbá parí ọlọ́bẹ ẹdẹ ọbẹ̀ tí kò ṣeé bẹ́sù tí kò ṣeé jùnù rárá ọmọ owó èénájà wọn àrówó náà rárá ni wọ́n ń kí bàbá rẹ bàbá tó bí ọlọ́mọ bí mo ṣe wá kí ọmọ lọ́jọ́ ìbí tán ẹjẹ́ tún wá relé màmá ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ilé ìyá làgbà o ilé bàbá ọmọ làkósùn ọmọ òde ẹlẹ́mọ̀ nílé bàbá rẹ ìságámù tún nílé màmá rẹ ìságá olómù só ni mò ń rè lọ́wọ́ o ọmọ ọlọ́jọ́ ìbí máa mú jójó ọmọ bọ́wọ́ ẹjọ́ ní kẹ̀kẹ́ kó mọ́ gbé bọ́ọ̀dì lọ́pọ̀ yanturu ìyá onínúure ọmọ ọmọlẹ̀ tí ò léjọ́ gẹ̀dẹ̀ àgbàgbà láíláí ọmọ ọmọlẹ̀ abẹ́lẹ́jà ọmọ ẹ̀lúkú mẹ́dẹ́mẹ́dẹ́ ọmọ aṣọ wọn ní kórìkìríkì ẹsẹ̀ ní wọ́n kí yèyé rẹ̀ ó sànú àná rẹ̀ ó sọ gbá àná rẹ̀ di kúnté ọmọ ìsọtẹ̀sẹ̀ wọ ní bá wí o ọmọ àbòkú olókùn bíríbírí òkúrẹ́ lásọ ìsọ̀tẹ̀ àbò òkúrẹ́ lásọ ìsọ̀tẹ̀ àbò ọmọ asálẹ̀ gẹ́gẹ́gẹ́ bí ẹni tí òróbìnrin rí ni wọ́n ń kí màbọ́n rẹ̀ ọmọ agbóró lẹ̀kùn mọ́ta gìjì ọmọ ọlọ́nà ọ̀la ọmọ onílé owó ìkíni sádébọ̀ wálé abígẹ́rì ṣéwọ́ ní bá wí o ọmọ onílé owó tó tilẹ̀kùn mẹ́gbẹ̀rún ọ̀kẹ́ tó gbogbo ńláńlá pamọ́ ni wọ́n kí yèyé rẹ̀ sìkì owó sìkì ọmọ sìkì mọ́mì owó dé o ọmọ adìyílẹ̀ dógún ọwọ́ kẹ̀mbẹ̀rẹ̀ bí ìyá long life and prosperity mami. ìyá rẹ̀ tó bí àwọn alálùbáríkà ṣéwọ́ ní bá wí o láṣẹlẹ́wọ̀ bá òní ṣòfò ọmọ sàmí kó o pé tó àmì mi ìyá rẹ̀ tadé nìkẹ́ tó wọ káàrẹ̀ sùn lọ́jọ́ sí kọ́lọ̀ kó fẹ̀rùn kẹ́ eléré tó lọ àkàrà ṣe yéèyé èkó èkó ṣe yéèyé àkàrà kòkòrò jẹ́ ká gbádùn omi tó kó káká adẹ́nìkẹ́ máa ń gbọ́rùn sí lọ ìyá wa ọlọ́wọ́n bá òní jẹ́ ká ẹ fọwọ́ gbọ́mọ sí mọ́ ẹ sàmì ọ̀rọ̀ ìyá mi sísá adéyẹmí ayọ̀délé yusuf màmá adéríyì oyènúgà ọ̀kan làwọn o màmá oyèbọ́lá adéọlá oyènúgà ẹ ò ní ṣòfò ọmọ tó fi dórí mrs tèmítọ́pẹ́ janet situ gbogbo wọn náà bá yín dúpẹ́ lásán ọlọ́wọ́n bá ẹ ò ní ṣòfò dànù. jẹ́ lè gbọ́ pé ta ló ní kí wọ́n pariwo rẹ̀ léwu káyé gbọ́ o ọmọ yín alálùbáríkà tó fẹ́ yín dénú oyèbọ́lá adéọlá oyènúgà ìyá ẹjọ́ ọ̀nù yé èjìrí ara àsopọ̀ ẹ̀dùn lọ bí agbórígi lételételéte ọ̀kan lábẹ́rẹ́ jù ló wọlé tọ̀ mí wá ló ní kí n máa pariwo ẹ̀ léwì. ǹjẹ́ lè gbọ́ pé ta ní pariwo ewì sáwo tó ń pariwo ọmọ lọ́jọ́ ìbí sáyé o èmi ní Tọ́pẹ́ Àjàdí àrólé ògùn dáre mọ fọyánmu agbẹ́dẹ̀gbẹ́yọ̀ táyé wí èmi lọmọ ọya tí ń gbàgbà níyàwó atárúgbé sológe àkúfọ́ ègògò tí ró kankẹ́kankẹ́ ọmọ akọ̀mátòsí ka lẹ́yìn ìyá ọlọ́jọ́ ìbí ẹ ò ní sì ṣe ìgbà ọdún kan ní long life and prosperity ẹ sàmì ká ẹ gbé tó àmì mi. bàbá àmọ́pẹ́ wá wá ọpẹ́ wa rè o nítorí màmá àwa ni ìjọ ọlọ́jọ́ ìbí ọlọ́jọ́ ìbí ò ní ṣe ìjú ẹ̀dá Abigail Adébọ̀wálé Ignes ó tọ́pẹ́ àbí ò tọ́pẹ́ ó tọ́pẹ́ o onítúbà ọ̀láyé July 5 ẹ tún pé 70 náà láyé kéṣe kèrè mi ọlọ́run ló kí a máa dúpẹ́ ọlọ́run ló kí a máa dúpẹ́ o wa nítorí ìyá wa mọ̀ ọpẹ́ wa ọpẹ́ ni o ọlọ́run ló kí a máa dúpẹ́ o wa nítorí ìyá wa mọ̀ ọpẹ́ wa ẹlẹgbẹ́ mo ní ọlọ́run ló kí a máa dúpẹ́ o wa nítorí ìyá wa mọ̀ ọpẹ́ wa ẹlẹgbẹ́ mo ní ọlọ́run ló kí a máa dúpẹ́ o wa nítorí ìyá wa mọ̀ ọpẹ́ wa. Ignes Adébọ̀wálé o Abigail Ọ̀nàjọ́bí long life and prosperity lọ́pọ̀ yanturu ẹ sàmì ká ẹ gbé tó àmì mi.